Ẹ kú ìkàlẹ̀ nílé ní oko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Bẹ́ẹ̀ ni porogodo ayé ò ní lù fún wa jó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ wà ní diaspora. Ọkọ̀ ọba àdàbà ò ní sá yín lẹ́sẹ̀ o. Wọn ò ní gbé yín dìgbàdìgbà wálé. Aburú kéré ó tóbi kò ní jẹ́ pín èmi àti yín. Ọwọ́ yín ni ẹ fi gba ẹ̀tọ́ yín. Ọwọ́ yín lẹ fi gba ẹ̀tọ́ yín. Ẹ̀wá tí a wà ní ilẹ̀ aláwọ̀ dúdú yìí náà, tá a wà ní Áfíríkà tí a wà yìí, ọkọ̀ ọba àdàbà ò ní sá wa lẹ́sẹ̀. Wọn ò ní gbé wa dìgbàdìgbà wálé o. Àní ti lérò kúrò dé, àní tòdòdò kú wọlé. Porogodo ayé ò ní lù fún wa jó. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Àwọn náà pàápàá àní dẹni àkọlẹ̀bò. Gbogbo aboyún ilé wọn bí wẹ́rẹ́, àwọn tí wọn ò tíì bí wọn bímọ nírọ̀rùn. Omi ò tó, ẹ̀jẹ̀ ò tó, Ọlọ́run ní fi ṣàdánwò fún gbogbo aboyún ayé pátápátá. Àwa táwa ń ṣiṣẹ́ ọwọ́, iṣẹ́ tí ó gbé wa dé ọgbà ẹ̀wọ̀n tí ó dẹjọ́, àní gbà o. Àwa tí à ń ta ọjà, àtàjèrè la máa tà. Ẹ̀tà ló kọ́kọ́ ń tà, kọ́mọ ẹranko tó tà, á máa tà. Àwa táwa ń ṣiṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdàbà ò ní sá wa lẹ́sẹ̀. Ọwọ́ yín báyìí òun ni ẹ fi gba ẹ̀tọ́ yín. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ní oko ní ẹ̀yìn odi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn. Àgbà ò ní tán lórí ilẹ̀. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá Aramide. Eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú oògùn ìdákọ́lẹ̀ wá. Oògùn ìdákọ́lẹ̀ òun ni mo mú wá fún wa ní òní. Kí là ń pè ní ìdákọ́lẹ̀? Tọ́rọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìdákọ́lẹ̀ ni ó máa ṣe, a máa wó oògùn alẹ́ káàkiri ni. Ẹlòmíì ìdákọ́lẹ̀ ni ó máa ṣe, yóò máa wó oògùn alẹ́ káàkiri ni. Bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ ni ìdákọ́lẹ̀, ọ̀tọ̀ ni alẹ́. Ṣé rí ìdákọ́lẹ̀ yìí, ó máa ń dààmú àwọn ọkùnrin oníjẹkújẹ àti onímọ̀kúmọ̀. Ẹni sí àwò, kí là ń pè ní oníjẹkújẹ? Ó ní pé nǹkan dúndùn òun là á máa fẹ́ kó gba ẹnu wa wọlé. Ìjẹkújẹ, ìmukúmu, òun náà ni ká fẹ́ràn ká máa mu nǹkan tó dùn, àìmu nǹkan tó korò ń tiwa. Bẹ́ẹ̀ sì làwọn ìyàwó wa náà wọ́n ń pa wá sára díẹ̀díẹ̀ nípa pé bẹ́lòmíì ò bá ṣe ẹ̀wà, ṣúgà ni ó fi ṣẹ̀wà. Ó sì wọ́pọ̀ nínú àwọn obìnrin náà tó jẹ́ pé àwọn náà ni wọ́n ń ba ayé ọkùnrin jẹ́ díẹ̀díẹ̀. Àwọn nǹkan yìí náà wọ́n tún máa rojọ́ ọkùnrin káàkiri pé bàbá lágbájá ò lè ṣe mọ́. Ẹ jẹ́ ká kíyèsára o. Ẹ jẹ́ ká kíyèsára o. N tí ò dáa ni kí ọkùnrin, tá bá ti ń tọ́jú ẹ̀mí wa, ká máa tọ́jú nǹkan tá a fi ń jí ọmọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, n tó ń jí ọmọkùnrin lára ẹ̀, ó ti fílẹ̀ sáyé lọ. Ẹlòmíì ò tíì ju bí mo ṣe wà yìí lọ. Ẹlòmíì ò tíì ju bí ọmọ 40 ọdún. Ogójì ọdún tẹ̀ tún pọ̀. Ẹlòmíì ò tíì ju ọmọ 20 ọdún lọ, àbọ́gbọ̀n ọdún tí nǹkan rẹ̀ ò ṣe bó ṣe yẹ kó ṣe mọ́. Láwọn bíi ìjẹkújẹ tí à ń jẹ, n tí ò dáa ni o. Ìdákọ́lẹ̀ ni pé kí a fẹ́ bẹ̀rẹ̀ match láàrin ìṣẹ́jú kan, a bá ti lè wọlé, á rọ̀. Tẹ́lòmíì bá ti wá dà báyẹn, ìyókù tó dijọ́ kejì nìyẹn. Ẹlòmíì ó lè tó bí wákàtí 4 sí 5, a máa fọwọ́ gbèjó, kò ní dìde mọ́. Ipá pin nìyẹn o. Ọlọ́run ní ṣe wá lẹ́sìn inú ìwé. Ẹ jẹ́ ká kíyèsí nǹkan tá à ń jẹ lẹ́nu.
ẹ jẹ́ ká kíyèsí nǹkan tí à ń jẹ tó ń tẹnu wa wọlé àti tá ń tẹnu wa mu. Tí a bá dẹ̀ fẹ́ràn kó máa mu àwọn bíà yẹn púpọ̀, pàápàá jù gbogbo tó ń jẹ́ ọtí, ẹni tó bá fẹ́ràn kó máa mu ọtí, ṣúgà tó wà lára ọtí ó pọ̀ ju tó wà lára àwọn ẹlẹ́rìndòdò tí à ń mu yìí lọ. Ẹ jẹ́ ká kíyèsára. Bá fẹ́ wá tọ́jú ìdákọ́lẹ̀ yìí, ẹ bá mi lọ wá ẹ̀pà kún, egbò ọ̀gbọ̀lọ̀ àti egbò ẹ̀gún àmúrẹjú pẹ̀lú èso àwín. Ẹ̀pà kún, egbò ọ̀gbọ̀lọ̀, àlùbọ́sà áyù, àlùbọ́sà funfun. Ó ti yé báyẹn. Egbò ọ̀gbọ̀lọ̀, ẹ̀pà kún, àlùbọ́sà funfun àti àlùbọ́sà áyù tí wọ́n ń pè ní àlùbọ́sà ńsérémú. Ó ti yé yín. Àlùbọ́sà áyù àti àlùbọ́sà funfun pẹ̀lú ẹ̀gún àmúrẹjú àti èso àwín. Báwo la ṣe máa ṣe? Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ jẹ́ ká gún gbogbo àwọn nǹkan yìí. Ẹ rí egbò ọ̀gbọ̀lọ̀ yìí, ẹ bá mi gún pẹ̀lú àlùbọ́sà áyù àti àlùbọ́sà funfun àti egbò ẹ̀gún àmúrẹjú. Ẹ bó èpo tó wà lára egbò yẹn, ẹ bá mi wá tútù ni ẹ bá mi wá tútù. Ó yẹ jẹ́ ká gún papọ̀ mọ́ èso àwín. Kí ló ń pè ní àwín? Àwín yìí, bá dọ́dọ̀ àwọn tó ń ta eléwé ọmọ, àwọn eléwé ọmọ, ìgbà míì gan àwọn tó ń ta nǹkan èso lọ́jà, wọ́n máa ń ta èso àwín yìí. Ẹ rí èso àwín yìí, ẹ jẹ́ ká kó sínú odó papọ̀, ẹ jẹ́ ká gún. Bàbá, ṣé a ti gún? Ẹ fi ẹ̀rù alamọ níwọ̀nba ẹ fi sí, ẹ jẹ́ ká gún papọ̀, ẹ jẹ́ ká gún papọ̀. Ṣé a ti gún pọ̀? Bá ti gún tó ti ṣe dáadáa, ẹ jẹ́ kí a sá, ẹ jẹ́ kí a sá. Ṣé a ti sá? Ẹ jẹ́ ká lọ̀ kó di powder. Tó bá ti wá di ìyẹ̀fun, ó ti di ìyẹ̀fun. Báwo la ṣe máa lò ó? Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ ká máa fi po ẹ̀kọ gbígbóná mu ni. Ṣé rí oògùn yìí, ó tún ṣiṣẹ́ fún ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ tó bá mẹ́hẹ, ìyẹn omi lọ́gbọ́lọ́gbọ́ tó wà lára àwọn ọkùnrin, èyí tó bá lẹ, àgúnmu yìí tún ṣiṣẹ́ fún kí nǹkan ọmọkùnrin, àtọ̀ tó bá sàn. Ẹ lè fẹ́ pè mí, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi. WhatsApp nọ́mbà mi 080 53 13 31 42, 080 53 13 31 42, tàbí 080 87 53 35 84, 080 87 53 35 84. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ire o, ó dìgbà kan náà. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.